Komi padà Mboro ni mo nje. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ìjọ wo ni Olúbàdàn bàbá tí wọ́n wá jayé pé ìjọ wo ni wọ́n jẹ náà tí wọ́n ti ya wọ àjà. Mo gbọ́ nígbà tí a pàṣẹ of Ìbàdàn nígbà tí wọ́n grant interview tí wọ́n sọ wípé wọ́n gbìyànjú àti ṣayẹyẹ ọdún kan tó yẹ kí bàbá yẹn kó pé lórí oyè. Ó náà ní ọlọ́jọ́dé kí bàbá wa tí wọ́n padà wá máa jẹ Olúbàdàn sìn ìyẹn Rasheed Adéwọ̀lú Ládọjà kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí wọn kógùn. Gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn mo kí yín o. Òun ló ṣe dáa tí a bá jẹ́ Yorùbá ká máa wá ìtàn ká sì máa ṣe ìwádìí ibi tí wọ́n ti bí wa. Ìtàn ìlú Ìbàdàn àti bí ọ̀rọ̀ ọba Olúbàdàn ṣe jẹ́ àti iye number of chieftaincies tí wọ́n ń jẹ ní Ìbàdàn kó tó di wípé wàá jẹ Olúbàdàn máa ṣàlàyé ẹ̀ fún wa lónìí. Ẹ̀yin Ìbàdàn, ìlú Ìbàdàn jẹ́ ìlú tó jẹ́ wípé ó lọ́lá jùlọ. Ìlú Ìbàdàn ni wọ́n gba ilẹ̀ Yorùbá kúrò ní ọwọ́ ẹrú Fúlàní. Ilẹ̀ Yorùbá bá ti wà lára àwọn ilẹ̀ tí ìbá ti dilẹ̀ Fúlàní, ṣùgbọ́n ìlú Ìbàdàn ni wọ́n gbà wá ní ọwọ́ wọn nígbà náà. That was 1840 ilẹ̀ tí wọ́n jà nígbà náà. Ìlú Ìbàdàn, jíjẹ ọba ìlú Ìbàdàn pín sí ọ̀nà méjì. Àwọn kan wà tí a mọ̀ sí military line, àwọn yẹn máa ń pè ní balógun. Àwọn kan sì wà tá a mọ̀ sí tá a lè pè ní civilian or politician line. Ṣé wàá rí kí o tó lè di Olúbàdàn kó o tó lè jẹ́ Olúbàdàn wàá ti jẹ oyè 23 chieftaincies ni wàá jẹ kó o tó lè di Olúbàdàn. Ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ Olúbàdàn wọ́n máa ti ń lọ sí bóyá bíi 80, 75, 90 kó tó di pé wọ́n padà wá jẹ Olúbàdàn. Kò ní dẹ̀ ṣe pé ìdílé kan ó lè jẹ Olúbàdàn o. Gbogbo wọn tó bá ti jẹ́ ọmọ Ìbàdàn òun ló ní right láti jẹ Olúbàdàn nígbà tó bá ti qualify fún gbogbo procedure and legal line tí wọ́n bá fún ọ. Náà jẹ́ ká mọ̀ báyìí kó tó lè jẹ Olúbàdàn wàá kọ́ jẹ àwọn oyè kan ni mo bá kọ jáde yìí. Wàá kọ́ jẹ tí wàá mọ̀ sí jagun. Lẹ́yìn náà jagun wàá jẹ Àjà. Lẹ́yìn náà wàá jẹ Bàdà. Lẹ́yìn náà wàá rẹ́ Oníbọn Olúbàdàn. Wàá jẹ Gbọ̀ǹkà Olúbàdàn. Wàá jẹ Ààrẹ ọmọ Olúbàdàn. Wàá jẹ Ọ̀tá Olúbàdàn. Wàá jẹ Lágùnà Olúbàdàn. Wàá jẹ Àyìngún Olúbàdàn. Wàá jẹ Aṣáájú Olúbàdàn. Wàá jẹ Ìkọ́làbá Olúbàdàn. Wàá jẹ Ààrẹ Alásà Olúbàdàn. Wàá jẹ Àgbà Akin Olúbàdàn. Lẹ́yìn náà wàá jẹ Ẹ̀kẹfà Olúbàdàn. Wàá jẹ Máyé Olúbàdàn. Wàá jẹ Abẹsẹ̀ Olúbàdàn. Wàá ṣe wá lọ jẹ Ẹ̀kẹrin Olúbàdàn. Wàá jẹ Ẹ̀karùn Olúbàdàn. Wàá jẹ Asínpa Olúbàdàn. Wàá jẹ Òsì Olúbàdàn. Wàá jẹ Ọ̀tún Olúbàdàn kó tó wá di pé wàá jẹ Olúbàdàn gàgà. Ẹ̀yin náà ẹ wo nọ́mbà, ẹ wo oyè tí èèyàn ti kọ́kọ́ máa jẹ kó tó jẹ Olúbàdàn. About 23 chieftaincies ni wàá jẹ kó tó ẹsẹ̀ wá sọ pé ó fẹ́ jẹ Olúbàdàn. Ló fi jẹ́ pé wọ́n máa ti ń dàgbà kí ipò Olúbàdàn yẹn gan tó wá tẹ̀ wọ́n lọ́wọ́. Wọ́n dẹ̀ ṣe léyìí láti lè má lè jẹ́ kí gbóróńgó san àbí ṣe gbólóhùn asọ̀ tàbí èdèàìyedè kó wáyé láàrin yíyan ọba ní ìlú Ìbàdàn ni. Jẹ́ sáré yàbàrá sí tí ìbá padà wá da ètò ọba jíjẹ ìlú Ìbàdàn rú ìyẹn láyé gómìnà àná ilé tó gómìnà tó wájà ìyẹn kí ló kọ gómìnà yìí náà constitutional right gbàgbórúkọ gómìnà yìí màá rántí. Gómìnà yìí ló fẹ́ da ètò ọba jíjẹ Olúbàdàn rú nígbà tó fi gbogbo àwọn tí wọ́n jẹ́ jagun Abẹsẹ̀ Ọ̀tún Olúbàdàn tó fi wọ́n jẹ ọba nígbà náà
torí pé òun àti Olúbàdàn gbà náà ń ṣeré gbólóhùn aṣọ. Àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ládọjà tí kò gbà tó gbẹ́jọ́ yẹn lọ sí ilé ẹjọ́ pé láíláí. Ilé ẹjọ́ sì fà á kódà wọ́n fà á débi wípé ilé ẹjọ́ dá Ládọjà láre. Ṣùgbọ́n nígbà tó tún pẹ́ àwọn ọmọọba yìí nígbà tí ọba yẹn wá wájà ó yẹ kí ẹni tó yẹ kó tún jẹ́ ńgbà náà gan Ládọjà ńgbà náà. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti jẹ ọba wọ́n tún padà bá àwọn fẹ́ wá jẹ ọba. Ìtàn pọ̀ bẹ́ẹ̀ gan lé ọ̀rọ̀ Ìbàdàn. Ṣùgbọ́n a dúpẹ́ pé ipò tí Ládọjà tó dì mú lónìí òun ló sì jẹ́ kí jíjẹ Olúbàdàn kó sì wà ìnọ́dà. Kódà tí ìbá ṣe wípé Ṣèyí Mákindé gan tún fọgbọ́n ṣe torí pé kì bá tún dá wàhálà kalẹ̀ láàrin àwọn méjèèjì náà látàrí bí wọ́n ṣe ní kí Ládọjà ó gba oyè kan nígbà náà tó lóun ò ní gbà nígbà tí wọ́n náà fẹ́ ṣe reform of jíjẹ Olúbàdàn. Bí wọ́n ṣe ń jẹ ètò ọba wọn nílùú Ìbàdàn ó ti wà ńbẹ̀ síbẹ̀ tí ó dẹ̀ ṣe tó lè yí padà. So kó tó lè jẹ Olúbàdàn oyè 23 ni wàá jẹ kó tó wá di pé Olúbàdàn tọ́ sí ọ. So gbẹ̀yìn tẹ̀ ń bú wọn pé ọba ìlú Ìbàdàn wọn kì í gùn lẹ́mìí. A máa gùn lẹ́mìí o, ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ wọ́n ti máa ń jẹ àwọn oyè kan ṣáájú. Kódà lómìn at age of 18, at age of 17, at age of 16, at age of 20 ni wọ́n ti máa ń tò kó tó wá di wípé Olúbàdàn wá kàn wọ́n. Tóbi tí ò bá wá fi kàn wọ́n, wọ́n ti dàgbà, wọ́n ti darúgbó. Ìdí nìyẹn tí ètò ọba jẹ́ Olúbàdàn tó fi jẹ́ pé àgbàlagbà ló máa ń jẹ. Fún ìwọ tó bá mà lọ ṣe ìwádìí lónìí wàá sì rí pé bẹ́ẹ̀ ni wàá bá. Ó kí wẹ́yìn ọmọ Olúbàdàn ẹ ṣé púpọ̀ o. Ẹ̀ríkẹ́ mo sọ pé ìpele méjì ni bó ṣe tò náà ní abala àwọn ti military line yẹn àwọn balógun ayéjẹ òyìn títí balógun tó fi wá kan ọ̀tún balógun Olúbàdàn káwọn náà tó ṣe wá jẹ Olúbàdàn. Wọ́n dẹ̀ ti mọ̀ bí wọ́n ṣe ń tò wọ́n pátá ní òdẹ sí jà láàrin wọn. Olódùmarè kò ní jẹ́ kí ìlú Ìbàdàn kó bàjẹ́ yóò bá wa tún ìlú Ìbàdàn ṣe. Ìlú Ìbàdàn gan fúnra rẹ̀ ó tó state lọ́dọ̀ ṣùgbọ́n nítorí ìyànjẹ tí wọ́n yan ìran Yorùbá jẹ òun ló fà á tó ìṣe ń bẹ ní abẹ́ Ọ̀yọ́ state. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ara àánú gbà. Ẹ ṣé o.